ó padà ọmọ tí wọ́n mọ̀ ọ́ sọ àbẹ́ ọmọ ni. má dúró má jàkọ̀ má sáré aṣáájú ṣùgbọ́n. má dúró má jàkọ̀ má sáré aṣáájú láyé. bọ́ọ̀ báyìí ó ní kúrò ẹ̀dá lè jáde ńlá bá a ṣe lórí ẹ̀ bá sùn bá gbórí náà pamọ́. má ṣe bí oṣù ògùn kan tó kó sínú èkó ọtí ọ̀rọ̀ má ṣe bí oṣù ògùn kan tó kó sínú èkó ọtí kàkà kó tọ́ nìyẹn o kó wá fọlọ kò fọlọ ó dùn ó dòwò ó kó sínú èkó ọtí ṣe bí tẹ́ mi bá wa látúmọ̀ mi tó bá. má dúró má jàkọ̀ má sáré aṣáájú láyé. gbọ́ báwo ló ṣe ṣèṣe ẹ̀mí ẹ̀ sí wọ́n á fi ẹjọ́ ìlò àbò yẹn náà ọ̀nà ìwé ọba dúdú ṣe ní ẹ̀dá olóore má fi rárẹ̀ ìpàdé ṣògbọ́n o kó má lọ gbọ́. báwo ló ṣe lè ṣẹ̀mí ẹ sí wọ́n bí ẹ ṣó ìlò àbò yẹ lọ tó bá rí opportunity níṣẹ́ ní ẹ̀dá o. má fi rárẹ̀ ọ̀rọ̀ ṣògbọ́n kó má lọ gbọ́. ṣọ́gbà tí yóò ra èlò dáadáa kó tó ní. ṣé Paso ọjọ́ ìbọn alábí ọjọ́ ìnáńdì o Paso Las Vegas Paso àríyá àpọ̀ Paso Chicago lórí òkè oníṣòwò ṣebí ògbẹ́ ládùúgbò mi ibi bàbá dé. ìyá ní ọjọ́ ìyá pẹ̀lú ọ̀rọ̀. bọ́lá ìgbọ́sọ̀ gbọ́n tó owó orí ẹ̀dá kọ̀ọ̀kan tó sọ pé wọ́n ti dé. Àjíbọ́lá Paso àmọ́ ń gbọ́ wọ́n ti dé. ọlọ́pàá àgbẹ̀bàjẹ́ o Alábí gáúsù ìmọ̀lẹ́gbẹ̀ ó ti o Alábí ọlọ́pàá àgbẹ̀bàjẹ́ o ìbáṣe lákùnrin ẹ̀ṣùrò ṣeré ṣeéṣe ẹ̀ṣù rárá ṣe rárá ẹ̀ṣùrò ṣe ẹ̀ṣù rárá ṣe rárá ẹ̀yọ́ ní ṣe orí gbọ́gbà òbílẹ̀ bá ṣe ń ṣe ká ẹjọ́ ẹjọ́ ààrẹ ẹ̀yin káàbíyèsí o. wọ́n yẹ coronation anniversary ti káàbíyèsí wa tẹ̀sílùmí Israel Majesty ọba ẹnjìnìà Ọláyẹmí Àyìnládé omi títọ́ náà ṣe o. Òkìtì Olúwa Tolú ẹlẹ́ẹ̀kejì ọlọ́dún pípọ̀ ọdún Àbújá sílẹ̀ ìjùmọ̀ ọ̀la ní gbẹ̀sàlá Abíọ́lá àgbàgbà Ṣọlá ẹ̀mí kádépẹ́ lórí kí wàá tá ọgbà ẹlẹ́sẹ̀ káṣọ ìpẹ́ lẹ́nu kọ́rin kẹsì ara ògbé ojú wa kírú kẹrẹ ó gbé kíni láwọ̀ kẹsì ọba ojú ọ̀gbọ́pẹ́ òun ládùúrà tiwa káàkiri bàbá pẹ́ o ìbá sí ẹsẹ̀ mi. Làbáyíká ọ̀kan ló bá so. ṣẹ́gun ló ṣègùn o. ṣẹ́gun lè. wọ́n tún bá kọjú ẹ̀dùn ẹ̀dùn o. Àyìnládé ọba Nasiru Àyìnlá. Àyìnládé tó jẹ́ tó sì líwì
náà sùn àyìnlá wà kí o àyìnlá dé dásí àyìnlá dé o dásí kábíyèsí náà sùn bá mi lọ àyìnlá dé dásí ẹ̀yin tàdúgbò òye ojú wa. ẹ̀yin tàdúgbò òye ojú wa lábọ́sọ. ẹ̀yin tọ̀dọ̀ Àbújá sílẹ̀ aláàbí ojú wa lábọ́sọ wa. ẹ̀yin àgbàgbà ẹ̀yin ọmọdé. Ajíbọ́lá àgbẹ̀dẹ̀dẹ̀ yìí ẹ má ṣe bínú ojú wọn lábàṣọ wa ẹ rò pé ọmọ yín lájọ wàhálà òbí ojú wa ọmọdé ilé ẹ̀kọ́ jẹ kò mara lọ ẹ má ṣe bínú àti òpétò sí ni ibi à ń bọ̀ ojú wọn lábàṣọ àwọn ọmọ kójì ìjíbọ̀ àwọn òbáṣọ ẹ bá kó ẹ má ṣe bínú ẹ̀yin yára ẹ̀yin bàbá dáadáa dúró látàárọ̀ ẹ má ṣe bínú ara bí ojúmọ́ lábàṣọ wa ìjọba lọ bí màá rí o bá ṣe. làbáyíká ọ̀gbọ́n ló bá ṣe. ẹ̀yin yára ẹ̀yin bàbá ẹ̀yin lọ́ba lọ́ọ̀bà bàṣọ ẹ̀yin ọmọ ìlú ẹ̀yin ìyá ẹ̀yin sísí ẹ̀yin bọ̀bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ wa kúnlé láàbàgà dáadáa dúró ẹ má ṣe bínú ara òbí ojú wa àwọn ọmọ kojì ìjúbọ òbáṣe adúrò gbẹdọ sí ìbáwásí látò ẹ má ṣe bínú ara òbí ojú wa kò ní ṣẹlẹ̀ mọ́ oníjọ́ ní ìwòsàn o ìbáwásí látò lápá ọ̀gá ọkùnrin o. aláwọ̀ tèmi máa sọ́dọ̀ ìbàṣẹ lọ́jọ́. àwọn tèmi bá sọ́dọ̀ ìbàṣẹ lọ́jọ́. wọ́n tí ẹlẹ́lẹ́mí ọ̀lẹ́ àyàfó ìṣúra ó káwọn olóòrùn sẹ́yìn ẹ̀yọ́ ọmọ àdúgbò yìí ọmọ yìí sí mi rí ṣòro tí yìí yóò ṣe yìí sí mi rí ó wá nínú mọ́tò báńsì o ó lè má rí pósítà mi lára mọ́tò òwúrọ̀. ó máa rí fọ́tò mi lára pósítà àbí lára mọ́tò àbí lára márúwá àbí lára ọ̀kadà ọ̀kan ló bá so àbí lára kórógbójú wọ́ ní orí pé gbogbo alátorí mi rí o bóyá first time rè tá a máa rí àwọn sẹ́ẹ̀dù wa ẹ̀yọ́ máa dùgbò èèyàn rẹ̀ bí ọ́ ibà sí òwe ìjọba ọ̀gá ọmọ yìí sí mi rí. ṣeré alẹ́ dáàdì. ṣẹ́ẹ̀dì o àwọn tàdúgbò yóò rẹ̀ lọ jíjí wá àwọn tí ìpẹ́ sáà máa ń rí mi dáadáa ajíwá àwọn tí ìpẹ́ sáà máa ń rí mi dáadáa àwọn bí o pé àwọn tọ̀bọ̀ Àbújá sílẹ̀ lórí bọ́ọ̀rì dáadáa kúnlẹ̀ bá àzùmá bóyá látọkọ rẹ̀ àjíbọ̀ bá àzùmá nígbà wá sí láwọn ríra kò ní jàrí mọ́ kúnlẹ̀ bá àzùmá kò ní jàrí gbẹ̀yìn kúnlẹ̀ láàrúbáàkà aláàbí tí máa rí yíyí wá àti gbígbọ́n kúnlẹ̀ bá àzùmá aláàbí yá mi. bó ti lé olúwa ọkọ mi bá onílé olúwa
gbogbo táwọn yín under Ogun State o lágbára ẹ̀ka ló bọ́ sí. ilé táwọn yín under Abuja Sule under Ogun State o lágbára ẹ̀ka ló bọ́ sí. làwọn àṣọṣọ fún ẹsẹlẹsì number 1 citizen l'Ogun State iṣẹ́ ẹsẹlẹsì pé ìlú ta ìkúlẹ̀ láàbàkàlà bí ojú wa bẹ́ẹ̀ ṣoṣo fún gbẹ̀ẹ́sà ojú wa ẹ̀jẹ̀ tí bí náà bá bá ṣe bẹ́ẹ̀ ṣoṣo fún gbẹ̀ẹ́sà tó ti ń dán mọ́rọ́mọ́rọ́ ẹ̀ṣẹ̀ tí bí náà kò dá ẹsẹlẹsì Prince Dàpọ̀ Abíọ́dún gómìnà l'Ogun State bẹ́ẹ̀ ṣoṣo ìgbésà tó ti ń bọ́ mọ́rọ́mọ́rọ́ ẹjọ́ ẹ bá aṣọ́bọ̀ Àbújá sílẹ̀ Èkó kó máa dán lábàgà gbìngbìnrin ìbá sílẹ̀ àti o lábàá ẹ̀ka bá ṣe fẹ́ o. alájà àná yìí mọ́ ẹlẹ́sà àlàkọ́ Chief Mrs. Engineer Excellency Naimatu Sàlàkọ́ Oyèdélé Deputy Governor ẹjọ́ o ẹ má gbàgbé wa ìgbà wá sí ìlà tó ọ̀dọ̀ Abuja Sule táwọn ọ̀gá Alábí ìyẹn lẹ́lẹ́gbẹ́ sábàbà Alábí ọba ọkọ àní ìyẹn lẹ́gbẹ́ sábà ọ̀sìn lẹ́gbẹ́ àgbẹ̀ẹ́sà o àgbà ọ̀gá ọkùnrin o. ẹ sọ fún gbogbo bíi sí bọ́ọ̀dì lẹ́nu iṣẹ́. lórí ọwọ́ yẹn olóko ìjà gbà olólo. àwọn olùkọ́lù àdúgbò ẹ̀ṣẹ́ ẹ̀ṣọ́ gbà yín o bó jẹ́ bákan náà lórí bákan náà lórí tó bá jẹ́ bákan náà lórí o. tó bá jẹ́ bákan náà lórí Sasu Sasu ó ti sẹ̀ tó bá jẹ́ bákan náà lórí o wá bẹ́yẹ. tó bá jẹ́ bákan náà lórí ẹ̀rọ pẹ̀lú ẹ̀rọ pẹ̀lú tó bá jẹ́ bákan náà lórí ẹ̀rọ pẹ̀lú. Sasu ó ti sẹ̀ tó jẹ́ bákan náà lórí. Sasu ó jẹ́ bákan náà lórí. Kálá dájú márẹ́rìn lójúpa márẹ́ wúwáìkà Sasu ó ti sẹ̀. tó bá jẹ́ bákan náà lórí ó
ṣe lọ́pọ̀ ó ṣe lọ́pọ̀ ó ṣe lọ́pọ̀. ẹ̀rọ akọ́jú ẹ̀rọ akọ́jú tó bá jẹ́ bákan náà lórí. ẹ̀rọ akọ́jú ẹ̀rọ akọ́jú. mo jẹ́ bákan náà lórí o. ẹ̀rọ akọ́jú ẹ̀rọ akọ́jú. lóòrùn wa ọkọ mi ìgbà èmi lóòrùn wa ọkọ mi ìgbàlẹ̀ báwọn kan bá ṣe kàn mọ́ wá tẹ́ báwọn kan bá ṣe kàn tẹ̀sí. ó ní àbá àdúgbò yìí o ẹ̀yin tó fi ọba tún yìí o. Ọbọ̀dún yìí o, ẹ̀yin tó fi ọbọ̀dún yìí o. Kábíyèsí ló sọ bẹ́ẹ̀, ọba tẹ́sí ìlú mi lẹ̀. Báàmí Àyìnlá náà sì lẹ́rù ṣe. Àwọn náà sọ bẹ́ẹ̀ pé wọ́n ń yẹ coronation. Táwọn ti kórè, táwọn ti ń bẹ̀ lórí àpèrè bàbá wọn jí wá lápasẹ̀ wá. Àwọn ń celebrate wọ́n ń yẹ. Ẹ máa ṣe 5, ẹ máa ṣe 10, ẹ máa ṣe 20 years, ẹ máa ṣe 30, ẹ máa ṣe 40. Ajíbọ́lá òye sọ́là gbé lágbára lọ. Wọ́n ní àbátí yìí o, ẹ jẹ́ àbátí yìí o. Gbogbo èèyàn tá a bá gbogbo. àbátí àbátí. Ẹ bá wọn sọ pé wà o, ẹ bá gbé wọn sọ pé wà o. Báyìí akẹ́wà jẹ́ òtún gbà. Lẹ́sọ̀ akẹ́wà o. Bẹ́ẹ̀ bá gbé wọn sọ pé wà ó bá so. Ẹgbẹ́ wọn sọ pé wà ó. Ẹgbẹ́ wọn sọ pé wà ó. Àdúgbò o. Àdúgbò ó belong to my honourable Jimoh Ojúgbélé. Gbogbo agbègbè tára yín fún House of Representatives Adógbòta gómìnà ìgbé Ojúmọ́lá Federal Constituency. Honourable Jimoh Ojúgbélé Ojúgbélé Honourable ẹ̀ṣọ́ wa. Kábíyèsí lónìí akínlá àbákalà àdúgbò ṣe. Honourable Mọ̀rúfọ́ Àfọlábí Àfọwàpẹ́ ṣe. Mọ̀rúfọ́ ní Àfọwàpẹ́ làbágà ìyẹ̀ṣẹ̀ wa. Commissioner for Local Government and Chieftaincy Affairs. Ìyẹn lè mú stéètì o. Mọ̀rúfọ́ ní Àfọwàpẹ́ o. Aládùúgbò ẹ̀sẹ̀ ẹ̀mẹ̀ṣẹ̀. Honourable Sharifu. Honourable Sharif Adéwálé Musa Executive Chairman Adógbòta Local Government ẹ̀ṣọ́ wa. Maisha Honourable dídá Sharif ìṣòro o. Chairman o Adógbòta Local Government ọmọ ẹ̀ṣọ́ wa. Ẹ̀kú adúró ti wá bàjẹ́. Kábíyèsí ló ní káàkiri yẹn ṣe. Honourable Túnjí Akínyẹ̀sí o. Commissioner for Forestry. Commissioner for Forestry. Ẹ̀ṣẹ̀ àdúgbò ẹ̀. Kábíyèsí
àwọn náà ní akíyílẹ̀ àbákalà ìbípẹ́ ṣe ẹ̀kú àdó tí àwọn pàṣẹ. àjíwọ́lá pàṣẹ wá ìgbà orí táwọn àkó oríwó àwọn orí táwọn àkó oríwó ìgbà orí táwọn àkó oríwó àwọn orí táwọn àkó oríwó nígbà o ìgbà láṣọ ọ̀rọ̀ ìgbà lọ ìgbà ló mọ ìgbà lálẹ́ ìgbà kan ló dé èkó kò lè lọ́rẹ̀ owó mẹ́ẹ̀gbọ́n àṣà àbúrò ní rárá ìjà mẹ́gbọ́n àṣà àbúrò dákí níjọ́ ogun lè bá àṣọ òògùn o níjọ́ ìnáwó aláàbò wọn ìjogún o ìjogún ó ṣe mí àìlú o àwọn àyìnlá ò má tẹ̀ ìlú wípé àdókè ìsí. káyìísí àdókè àìsí lè o. òwúrọ̀ ojú àpò yìí ṣẹ̀ǹbẹ̀ ọ̀gá ọjà. báwọn sí àdókè àìsí o. káyìísí àdókè àìsí lè o. òwúrọ̀ ojú àpò yìí ṣẹ̀ǹbẹ̀ ọ̀gá ọjà. àwa kúrò lólórí tó kọrin sẹ́yìn lù. olórin tó kọrin sẹ́yìn lò ó kò lè tí ní ìyá gbogbo lọ́pọ̀ kò fẹ́ gbọ́ ní ìyá gbogbo létí kò fẹ́ gbọ́ ní ìyá gbogbo létí ṣé kò lè tí àbí kò fẹ́ gbọ́. ẹja wọn sì kò fẹ́ gbọ́ ní ìyá gbogbo létí sẹ́. ṣé kò lè tí àbí kò fẹ́ gbọ́. mo dúpẹ́ tí mo rí àdúgbà o mo dúpẹ́ tí mo rí àdúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà ṣeun lọ. mo dúpẹ́ ní orí àdúgbà mo dúpẹ́ ní orí àdúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà. bàbá ọpẹ́. mo dúpẹ́ tí mo rí àdúgbà èmi ń dúpẹ́ mo rí àdúgbà o torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà ṣe wọn lọ. ó ní mo dúpẹ́ ní orí àdúgbà mo dúpẹ́ ní orí àdúgbà torí kò ṣe gbogbo ènìyàn lórí àdúgbà. ọ̀pọ̀ ó ṣe jẹ́ ọpẹ́ bá so ni wọ́n fi máa ń gba ẹ̀kún orí alábí. ìgbà tí wọ́n rọ̀ oṣù ìdògbò lẹ́nu. bó ṣe lè sọ pé wọ́n gbọ́dọ̀ lọ́rùn kì í tó. àwọn bàbá mọ̀lẹ́ ọ̀hún kì í tẹ̀ bá. lọ́dọ̀ ọpẹ́ tó bẹ̀rẹ̀ ló sọ pé ìdílé máa mú wa. àwọn alábìlú àwọn alábìlú. pé àwọn sọpẹ́ lọ́wọ́ kò tí ì tẹ ìwé báwo lè rìn bàṣọ wá. ó ṣe wọlé bàṣù wà òkú lóyún. ó fún lómi o. ó lè fẹ́ lù sórí ìbùsùn mi. ìwòsàn ọ̀hún. ìwọ bá mú láàyè ìdílé bá takú. ilé bàṣù wà lójú àjẹjọ́ sùn. afẹ́fún ilé ìjẹ̀lẹ̀ ti yé adúlọ́wọ́ tó ìjẹ̀lẹ̀ bẹ́bí bá yé èlé kò dẹ́fẹ́ ká ṣe nǹkan lábẹ́ ọba ọlọ́tọ̀ ọ̀gbun kálẹ̀ láàbù ọkọ lẹ́sẹ̀kẹsẹ̀. ilé ọlọ́tọ̀ mi ìkúlẹ̀ mi kò mẹ́ṣọ́ ẹbí ilé ọlọ́tọ̀ bàbá ogun àwọn òmí ọlọ́tọ̀ mẹ́ṣọ́ ogun àwọn òmí ọlọ́tọ̀ mẹ́ṣọ́ ọwọ́ inú wo fẹ́ o ọwọ́ inú wo fẹ́ o bẹ́ẹ̀ sọ lójú ọlọ́tọ̀ kò ní bínú ọ̀rọ̀ yìí ní òfẹ́ òwe. ẹ sọ lójú ọlọ́tọ̀. ọ̀rọ̀ yìí ní òfẹ́ òwe. àyọ̀ká ọlọ́gẹ́dẹ̀ ẹ̀ ẹ ṣe ẹ̀kú àdúró tẹ ìrora olúwọlé kọ́ òòlù baraka ẹ ṣe ẹ̀kú àdúró tẹ ìrora kòwé kọ́yé tá a fi kẹ́ ètò ti yó
ó ti yé ẹkú àdúró tẹ̀ ẹ̀ wá. ìgbà sí òwe sọ̀rọ̀ àgbàtà iná. àwọn ti bá sọ̀rọ̀ sọ pé. bàbá ká sọ̀rọ̀ ìlú jẹ́. oníkókò ẹ̀pẹ́. bẹ́ẹ̀ sọ lójú ọlọ́tọ̀ ọkọ̀. ọ̀rọ̀ yìí ni mo bá òwe. ẹ sọ lójú ọlọ́tọ̀ ọkọ̀ ní bínú. ọ̀rọ̀ yìí ni mo bá òwe. ẹ tẹ try ẹ sọ lójú ọlọ́tọ̀ ọkọ̀. ọ̀rọ̀ yìí ni mo bá òwe. ọlọ́sùnkò mi ní ìwé ọ̀ṣẹ́ Yéṣùfù oníkókò gbogbo olùsádà ọmọṣọ ọlọ́tọ̀ àti kábíyèsí ọlọ́sùnkò mi àwọn ọba méjèèjì yẹn lára bàgàrà pé ojúbọlá wọn fẹ́ wọn bá aṣọ ọlọ́sùnkò mi Yéṣùfù ẹmọjọ ẹ má bínú bẹ́ẹ̀ mọ̀ pé ní orúkọ náà fi ń gbọ́ wọn ládé Israel Jesse oníkókò gbogbo olùsádà ọmọṣọ only handsome fine boy king in our midst Ajibola Abaka Agogo Ogun State ó fine jù oníkókò child abuse. ọlọ́sùnkàn mi yóò ṣe fún child abuse. ọba tó handsome ọba tó fine only handsome king in our midst Ajibola Abaka bí ẹ ṣe àdókò ọlọ́sùnkàn mi yóò ṣe fún àwọn gangan la máa ń ṣeré fún every 29 torí pé ìfẹ́ tọ́ni sí bàbá wa Àyìnlá náà sì rí òun lọ ọ̀dọ́ Àbújá sílẹ̀ òkúnlẹ̀ Abaka lẹ́gbẹ́ ìpẹ́sà ló jẹ́ kó sọ pé àwọn fọjọ́ yẹn sílẹ̀ Paso wàá ṣeré ń bí wàá ṣe 1 year anniversary bàbá gbọ̀ngàn ló lọ ọjọ́ òní 29th of December last year àkúnlẹ̀ Abaka 2 years ago ọ̀dọ́ ńlá àwọn ọlọ́jọ́ òní Abaka rẹ̀ bí òkúnlẹ̀ ọlọ́run bá lé ní gbogbo ọjọ́ àmọ́ ogún ọjọ́ kan láwọn kan lọ alábẹ́lẹ̀ wọn rẹ̀ yẹ ẹ̀ṣọ́ lásìkò child abuse. ọlọ́sùnkàn mi yóò sọ́fù yóò nípò oko òkú pẹ́ láyé ní mo gbọ́dọ̀ pẹ́ bàbá kíní kọ̀ọ̀kan ò ní ṣe ẹ́ ìwà sí ẹsẹ̀ lágbára lọ ìwà sí láti òògùn ló wá ní mo jáde lọ lálẹ́ ọjọ́ ọkọ̀ o. káàdì ẹ sì lè. mo jáde lọ lálẹ́ ọjọ́ ọkọ̀ o. mo lọ sọ́dọ̀ tá a bá a ní gbà ó bá fẹ́ ṣe mí lálejò ló bá lọ gbàgbó kan wá ó bá fún mi lágbo kan mọ́ o àgbo tí mo wí ọlọ́ọ̀tí máa ní Paso èmi gẹ̀dẹ̀ rẹ̀ mi ò bẹ́ kí mú ti rárá ìgbà tí máa délé lálẹ́ ọjọ́ ẹ̀ o àbúrò mi tó jẹ́ sílé mọ́nà ó dàbí ọ̀gá bélò lójú mi kò já fún gangan báwa fún bíyè Mr. Senator ó dàbí Jídé kó sọ́kọ́ àlè ìgbà tájọ jáde lọ́jọ́ ẹ̀ o iṣẹ́ nìyẹn jẹ́ ṣíkìn lójú mi wọ́n ti ẹ̀ ti pa fún Christmas. wọ́n pàtì eléyìí ó sì nà ṣíkìn gan lè jẹ́ Jíbọ́lá ara yín lọ́rùn ọmọ àfáà ní Paso ọmọ àfáà tó ń pẹ́ni sísára Paso rárá ọmọ ya náà bí ṣe kéèké ló Paso ẹ máa sọ fún tí a bá a líǹkà òun ló tún ti ń pòpọ̀ yẹn ẹ o òun ló tún ti ń pòpọ̀ yẹn o bó ṣe máa ń pòpọ̀ nìyẹn Paso ó tún ti bẹ̀rẹ̀ ẹ sọ fún tí a bá a líǹkà o kó máa fún mi lágbo yẹn mo wá òun aláàbí ìmọ̀ o ọmọ ya náà bí ìkún ló Paso adérànṣẹ́ dé adégún kẹ̀kẹ́. adéjẹ́jẹ́ adégún kẹ̀kẹ́ orí níbi tí ẹlẹ́yìn ìjòkó
ó kọlu pẹ̀lẹ́yìn pẹ̀lẹ́yìn dẹ̀fọ́ adélèwọ́ lẹ́yìn tí làwọn ti ṣe yìí ẹgbẹ́ mọ̀mísọ́dé ọwọ́ tó ń pèsè ẹ̀yìn adébàárẹ̀ sọ adémọ̀jìyà ìyá ọ̀dọ̀ fi ṣé mi ọbẹ̀ pẹ́pẹ́pẹ́tẹ̀ jì ìyá bá sọ mi ó wà wò fún jù pàṣẹ. ó bá yíyọ. ògùn ní bẹ́ẹ̀lẹ̀ ayọ̀ ọmọ owó ó bá yíyọ. olóyè yóò la dọ̀kan àwọn tèmi. ṣàìfọ́ ògùn ní bàṣọ. olóyè yóò la dọ̀kan oúnjẹ. kábíyèsí máa ń lọ ọlọ́run náà sì wò kíkíkíkí ajúmọ́lá rẹ̀ sẹ́yìn ìfọwọ́sí kẹ́kọ́. ẹ̀rọ ògùn ní bàṣọ. olóyè yóò la dọ̀kan oúnjẹ. ṣàìfọ́ gbẹ̀sà ó bá yíyọ. ògùn ní bẹ́ẹ̀lẹ̀. kíkíkíkí òun lè wọlé pàṣẹ ìfọwọ́sí rárá. ògùn ní bàṣọ. olóyè yóò la dọ̀kan oúnjẹ. kíkíkíkí kẹjẹkẹjẹ. kẹjẹkẹjẹ. ọba tó gba ìgbọ̀n. iná tèmi fojú tó rí tí ó ní nọ́mbẹ̀. ààrẹ wọn sọdún. sàásù. eléyìí yóò ládùn kan. ẹ̀rọ ògùn ní bàṣọ. olóyè yóò la dọ̀kan tèmi tó yẹ. onígbò ó ṣọ́kí eléjò. ó sọ pé ṣọ́kí eléjò ṣọ́kí kọ́nàkọ́nà. ó lọ bẹ́ ọba wa ṣálẹ̀lẹ̀. kíkíkíkí ọba wa ṣálẹ̀lẹ̀. wọ́n tó ṣọ́kí eléjò ṣọ́kí kọ́nàkọ́nà. ṣọ́kí kíkíkíkí. ó lọ bẹ́ ṣọ́kí kíkíkíkí. ọlẹ́ gas ó lọ bẹ́ ọba wa ṣálẹ̀lẹ̀. àwọn ṣọ́kí eléjò ṣọ́kí kíkíkíkí. ṣọ́kí kíkíkíkí. ó lọ bẹ́ kẹ́kẹ́kẹ́kẹ́. kíkíkíkí o. láàṣọ ọ̀sẹ̀ o. kíkíkíkí ni. olólọ́bẹ̀ yẹn ọba wa ṣẹlẹ̀ rí yẹn wọ́n fà ikú pọ̀ olólọ́bẹ̀ wọ́n tún wá ń sàn. ọ̀la gas owó elépo ni. ọ̀la gas owó elépo. owó epo gangan ni. olólọ́bẹ̀ yẹn. Number one. ilẹ̀ ojú ìpínlẹ̀ ẹ̀rọ ìwọ́jọ́ iṣẹ́ ọ̀nà rẹ́bù. ó ti pẹ́ lọ ẹ̀rọ ṣe wọ́n. ìpele-ìwé. àwọn onímọ̀bà. ìmọ̀ọ́bà. ìdí ọkọ̀ ẹgbẹ́ ń bí ifá lóhùn. ṣe pé ìdí ọkọ̀ ẹgbẹ́ ń bí ṣẹ́wọ́n tó ń pè lọ́kẹ̀ẹ́ owó náà pé ìbẹ́yìn aláàbí ojú wa ọba wa Muhammadu Saheed ifá lóhùn kábíyèsí ìdí ọkọ̀ kú kálí aláàbí ojú wa wọ́n mọ pẹ́ńpẹ́ níbẹ̀ yẹn báwo ìdí ọkọ̀ ẹ̀rọ bàbá mi ṣe. ẹ ṣe kábíyèsí ìdí ọkọ̀
fa lóhùn ṣe ọ̀nàrẹ́bù ojú gbélé ojú gbélé ṣe óyà. ẹ fi ilé mi ò wọ́rí ọlásùnkò mi ní gbogbo mi ò wọ́rí ẹ bá sọ pé 12 alẹ́ àjọwà bí kí ló bá mi dúró tó bá ti yọ owó. àtún láwà lọ́la àdúgbò láwà àkànjú láwà bá kalà bí olówó alábàṣọ wa. ojú gbọ́dọ̀ máa wọlé. owó ọkọ tàbí jáàtù ọba tó lù ká àrùn mọ̀ṣẹ́ ọba nígbà ẹ̀sà ọ̀nàṣọ́ra ọ̀nàrẹ́bù jimoh yóò mú ojú tó rẹ̀ kábíyèsí ẹ̀ má gòkè bọ̀. Òkèlè ayé yín ẹ̀yìn ìyàwó wọ́n ní ká lọ jòkó òun tó sọ nìyẹn àìsùn ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ jòkó láàrín bá kàrà pé ogún. ọlọ́wọ́ bojú gbọ́lẹ̀ one more time ojú gbọ́lẹ̀ one more time. One more time, ojú pé ẹ lágbára lọ. Ìṣọba Tolú. Kábíyèsí tó dámọ̀. Kábíyèsí tó mọ̀ pẹ́. Kábíyèsí láàárọ̀ bákàrà bí ohun pọ̀. Ẹ máa jọba lọ. Lórí wa. Máa jọba lọ. Lórí wa. Ẹ máa jọba lọ. Lórí wa. Ẹ máa jọba lọ. Lórí wa. Alágbára tá ò lé ọ̀lẹ́ ọlọ́run níṣẹ́ ọlọ́run náà ló fi ń síbẹ̀ pé alágbára tá ò lé ọ̀lẹ́ ọmọ ọlọ́run tá ò lè ṣẹ́gun ní ìjọba ẹ̀dùn mọ́ wá ojúlé rẹ̀ ẹ má jọba lọ lórí wa ẹ má jọba lọ lórí wa ẹ má jọba lọ lórí wa ẹ gbọ́ ẹ̀yin tá a dọ́ọ̀bù ọ̀tá. Ojú tẹ́lẹ̀. Alágbára bá olódòdó. Bàbá. Ọmọdé bá olóṣèlú ní. Ìjọba ẹ̀dùn mọ́ ayé yòó. Ẹ máa jọba lórí wa. Ojú tẹ́lẹ̀ ṣé kó padà o. Wàlìjìmọ̀ kó padà o. Ojú tẹ́lẹ̀. Asọ̀fred Federal Court gbogbo Àbújá. Incoming senator ṣé kó padà ẹ̀fọ́ ó dá máa fún yín gómìnà. Asọ̀fred lẹ́ẹ̀kan sí Bàṣọ kó padà wá o àní àpadà wá o. Ojú tẹ́lẹ̀ ó padà bọ̀ 4+4. Àní àpadà wá ojú tẹ́lẹ̀ padà wá o. Ọba Tolú kábíyèsí Tolú làbáyà ọkùnrin wà ní jùmọ̀ọ́tì òtúpẹ́lẹ̀ bàbá kì í ṣe wó. Dáadọ́gọ́ kì í ṣe wó. Òtúpẹ́lẹ̀ kì í ṣe wó. Dáadọ́gọ́ kì í ṣe wó. Kì í ṣe ọmọdé lè gbé wọ̀. Ẹyẹ ló fa kàdàrà òfò. Òtúpẹ́lẹ̀ ọkọ̀mọdé ní ìyẹn ẹsẹ̀ kó bá.
wọ́n sì lálàgbà ní iṣẹ́ kẹgbà ẹgbẹ́ èrè là ń fọ́ ọmọ náà ayọ̀ ṣe. jàyé pẹ́ ojúbọ́lẹ̀ oṣù. bàbá làwọn ò fẹ́ sínétọ̀ wọ́n lọ́sọ̀ fúrẹ́pù làwọn fẹ́ ẹjẹ́ àṣìlọ́lẹ̀ ẹ̀gbọ́n sí. ẹlẹ́kẹrin kúnlẹ̀ àbákàrà àbújá ohun tí bàbá fẹ́ ni mo fẹ́ àwọn tó sọ bẹ́ẹ̀. jàyé pẹ́ bẹ̀rẹ̀ kiri. oṣù jàyé pẹ́. ayọ̀ oṣù gbàjẹ́ lájú lọ́rùn. oṣù jàyé pẹ́. kíni kan ò ní ṣe wà ní jùmọ̀ yé. kíni kan ò ní ṣe. gúgúrú ń dá gúgúrú lásán máa sà kíni kan ò ní ṣe. wà ní jù ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó ń sọ lẹ́yìn òtí ẹ̀kọ́. ojú bẹ̀rẹ̀ gbogbo ní kí n ṣe àbọ̀ sí tí wọ́n ṣe ọmọ ẹ̀ka. ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀mẹrin ni ẹ̀mẹrin ni etí ẹ̀ mélòó ṣó gbọ́ ẹ̀mẹrin ni ìwọ̀n gbàjàbí àmì làwọn òṣèbọdọ lọ. àwọn gbàjàbí àmì làwọn yẹn spíkà àmúṣe ojú bẹ̀rẹ̀ rẹ̀. ojúbọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ sí o. ojúbọ́lẹ̀ ó padà rọ̀. èèyàn dàpọ̀ bí ọdún. àwọn ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn o. dàpọ̀ bí ọdún o. ẹ̀yin adọ́dún ọ̀tà ibà sí ọ̀rọ̀ sẹ́yìn olómi ibà sọ ṣẹfẹ́ kó padà wá o. ẹgbẹ́ kó padà wá o. One more time. Kábíyèsí onígbòkò wọ́n ní one more time. Ṣé kó padà wá o? Padà wá o. Ojúbọ́lẹ̀ yóò padà wá o. Bàbá padà wá o. Ojúbọ́lẹ̀ mi jí mọ́ padà ojúbọ́lẹ̀ jíwọ̀n wàlú jíwọ̀n àti ìwé bá tọ́jú olùsádà dáadáa ẹ̀tọ́jú náà sí òun àyílá wàlú jí ojúbọ́lẹ̀ ojú ẹ̀mẹ́lú. Mr. Process alias Mr. Process ojúgbélé Mr. Process Mr. Project okay Mr. Project gbogbo nǹkan gbogbo agbègbè yìí lámàgà ìwọ ṣe bẹ́ẹ̀ gbogbo adóòdù ọ̀tàlùkà gómìnà ìfowópamọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ Mr. Project tó ṣe ìyá àròjà lọ́dọ̀ ọ̀gá ṣe ìyá lọ́jọ́ lọ́dọ̀ ọmọ ṣe Mr. Project ló ná o ojúbẹ̀lẹ̀ ẹjúmọ̀ Mr. Project ló ná o. ókè ẹ ṣe ẹ bàbá padà jó ókè Mr. Project ló ná o Mr. Project ló ná o ó ṣe ojúbẹ̀lẹ̀ ẹjúmọ̀ Mr. Project ló ná o. ogun ọdún odòlúgá gọ́ọ̀mẹ̀ntì ATM Ogun West ATM Ogun West Mr. Project ló ná àròyáyì west to west yáyì níjọ yáyì níjàre ojúbẹ̀lẹ̀ wọ́n pè wọ́n bọ̀ ṣe Mr. Project ló ná alábímọ òkè ẹ o Mr. Project ló ná o. gbogbo adé ọdún ta kò sọ náà náà ti jọṣọ. olóògùn akẹ́kọ̀ọ́ àdẹ́fà so
Mr Project ló ná anyway tó bá ṣe ná ó pè mí Mr Project ló ná ìgbà sílá gbáyìí Mr Project ló ná. Àánú Olúwa o kọ́mọ̀ ìbáyọ̀ o. Ṣàìpọ̀ ò ń gbádùn gan. Ojú bẹ̀rẹ̀ jìnnà. Àánú Olúwa kó máa bá o. Arẹ́rẹ́ ẹ̀dá lọ. Tọ́gbà ariwo kiri. Bọ́lá o má máa ṣírí ẹ̀dá. Kí máa ń sọ́fẹ́ nìkan ara rẹ̀ lẹ́tìmọ̀. Ṣèun jìnnà. Ojú bẹ̀rẹ̀ lọ o ṣé ìjìnà o. Àsìkò àbẹ̀. Lọ jìnnà òun ṣe. Ìyá ló dá ọmọ ṣe. Àsìkò látẹ̀sán. Ọṣẹ Máyégún. Olómi kẹ́rù. Máyégún ni wọ́n pè é mọ̀ ṣe. Dádì Àyìndé ní wọ́n pè é wọ̀ lọ́wọ́ ṣe. Ìyá ló dá ọmọ ṣe wọn. Ẹ̀jẹ̀ yẹ kọ́ ni. Gbogbo tán. Àbíjà sílẹ̀ Ògùn ló bá ṣe wá. Ìbá ṣe ẹsẹ̀ àpáká ọkùnrin. Máyégún mo ti lé Olúwa. 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 Ọkọ̀ tó jú ìpè lọ. Number 1, ATM, Ogbade Water, Mr Project, Mr Project. Máyégún, bàbá Àyìndé Alágó. Ìyá Àyìndé, ọmọ Mùsùn ni wọ́n. Ìyá Àyìndé, ọmọ Mùsùn lórí wa. Ọkùnrin yóò bá rẹ̀. Máyégún lẹ́wọ̀ Aláàjì Máyégún lẹ̀. Ẹgbọ́ gbogbo Mùsùn lógún fáàmù o. Jímọ́lá làbàkà ló ní Mùsùn àjùnà o. Wà á sílẹ̀ kàkà ló ní Mùsùn àdọ́dọ̀ọ́lù. Wà á sọ̀rọ̀ lérè tó kọ̀ fújì. Wọ́n ti wọ̀ yẹn. Ó ṣe ìkọ́nẹ́ṣọ̀ gbogbo sọ̀rọ̀. Eré akọ̀bọ̀dà gbogbo ní fújì. Ẹ ṣe bàmí Máyégún. Máyégún ẹ̀ka àròbọ̀tà lájà Máyégún. Àwọn Mùsùn lọ́mọ rẹ̀. Àwọn àǹtí wa rẹ̀ ní Mùsùn kúnlẹ̀ àbákalà bí ojúmọ́. Àyìndé Aláàgó, òwe tó bá wà sí, èèyàn tó bá báyà. Máyégún ẹ̀ka rẹ̀ wọ̀n ṣe. Ojúgbọ́lẹ̀. ATM, Mr Project. One more time. Ibà sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ lábújá olóòkan sí. Gbọ́ ojúgbọ́lẹ̀ kéré ooo ṣùwákéré. Ojúgbọ́lẹ̀ kéré ooo ṣùwákéré. Tẹ̀sójú ẹ̀. Tẹ̀sójú ẹ̀. Tẹ̀sójú ẹ̀. Abuja straight. Abuja straight. One more time. Abuja straight. Kábíyèsí Tolú kejì. Àyìnládùn ọ̀hún sí ìwé wọ̀nyí. Àyìnládùn òmìn náà sí ìwé mọ́ṣọ́. Tẹ̀sójú ẹ̀. House of Rep. Abuja straight. Ọ̀gá kánsẹ́lẹ̀ ìjìká. Ọ̀gá ti bírí ìgbéga ní ìwúyẹ sọ́rọ̀ o. Ọ̀gá ti bírí ìgbéga ní ìwúyẹ mọ̀ ṣe o. Aláàfin ojú wa. Ojúgbélẹ̀ bàbá. Wàlùjúmọ́ àti ìmí. Mr Project gangan. ATM tí a. Adébọ̀tà. Kò dẹ́sẹ̀ ọmọ náà tí ó bá ṣe. Ogun West, àwọn yáyì níjọ West the West. Èèyàn yáyì ni àwọn jí o. Èèyàn jí èèyàn mọ́ṣọ́. Ojú gbélé máa ń jẹun lọ. Ojú gbélé máa ń jọba lọ. Ìgbà tí wàhálà ojú gbélé máa ń jẹun lọ. Ìgbà tí wàhálà ojú gbélé máa ń jẹun lọ. Ìgbà tí wàhálà o
ìyá lọ́jà kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. kábíyèsí Tolú wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ Àyìnlá. Àyìnlá adé náà sí olójúgbé. lójó Tolú ọkọ̀ Fúnkẹ́ ọkọ̀ lórí Olúfúnkẹ́ ọkọ̀ ọ̀tà Àníkẹ́ ọkọ̀ Àníkẹ́ ọkọ̀ àrò òṣèré olójúgbé lẹ̀ máa ń jẹun. ìgbà tí wàhálà olójúgbé lẹ̀ máa ń jẹun. ó tutù jù. Mr. Project máa ń jẹun lọ. ojúgbé lẹ̀ máa ń jẹun lọ. Mr. Project máa ń jẹun lọ. ìgbà tí wàhálà ojúgbé lẹ̀ máa ń jẹun lọ. àìdí aláàgó ó tún ti ṣe nọ́mà. àìdí aláàgó ó tún ti ṣe nọ́mà. ọmọ àlàbíbá àti màá ó lé àtọ̀ rárá. àìdè àwọn òpin sófà ó tún ti ṣe bẹ́yìn aláàbí bó ṣe máa ń ṣe thank you. àìdí aláàgó rẹ̀ àpamọ́ owó àṣìjẹ́rí ọjà àtàjẹ́rí ọjà. Long life a máa ríra àbàṣọ lọ́dún tó ń bọ̀ oṣù ọ̀ lágbára Ọlọ́run bàṣọ. ojúgbé ẹ̀ máa ń jẹun. ó pọ̀ oṣù ńbọ. ojúgbé ẹ̀ máa ń jẹun. ìgbà tí wàhálà o. àtòrí o. àtòrí o. ṣe Waliji ATM Mr. Project àtòrí o. àtòrí bá ṣe ẹ̀jẹ̀ Waliji wọ́n àti ìyọ́jọ́ pé àwọn náà gbógun tọ́lẹ̀ àwọn náà gbógun tọ́lẹ̀ wọ́n gbógun. ẹjọ́ ẹ bá pé Waliji ní ẹ̀ṣẹ̀ yìí o ẹ bá fẹjọ́ sùn yá yìí làbújá o ìgbà orí tọ́wọ́ àkóríwó. ìkọ́ni ìjìbá. Waliji wà á ti wé o ètí ẹ̀ Mr. Project o gbogbo ogun wẹ̀ adédolú gángan rẹ̀ Abuja straight Azam rep one more time Waliji wà á ti wé o. ìbá sí olórí ìmọ̀ kí bàbá jẹ́ wá. àwọn ọba ti fọwọ́ sí àwọn kábíyèsí lágbàgà àwọn tó fò tẹ̀lú. gbogbo ṣẹ̀kan ti kúnlẹ̀ láwọn àbákalà bí ó bá ní. àníṣe bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ náà ni. ATM ṣe bẹ́ẹ̀ ni ó bá tó. ATM ṣe bẹ́ẹ̀ náà ni. onígbòkò ṣé bẹ́ẹ̀ ni ó bá tó. sọlú ẹlẹ́ẹ̀kejì àní ṣé bẹ́ẹ̀ ni ó. ìyálọ́jà ṣé bẹ́ẹ̀ ni ó bá tó. àní ṣé bẹ́ẹ̀ ni ó bá tó. ìyá wọn sì ń ra tó. Waliji wọn máa tì. ilẹ̀ ojú tẹ́lẹ̀ tíátíá. ojú tẹ́lẹ̀ tíá o. ojú tẹ́lẹ̀ tíá o. adúpẹ́ tí ẹ rí ànúgbà o. ojú tẹ́lẹ̀ aládùúgbẹ́ ẹ rí ànúgbà. torí kò ṣe gbogbo ènìyàn ló ń rí ànúgbà. ìtọ́ni adúpẹ́ ní orí ànúgbà. adúpẹ́ ní orí ànúgbà. torí kò ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ọ̀gá ọ̀gá sí o. ṣòkúlẹ̀ kàsí. Senior man, senior man as of rep. Àlàlẹ́ owó ẹ̀yẹ gbogbo ọ̀tọ̀. Ó jẹ́ baálẹ̀ tó jẹ́ rẹ́fíù àwọn ọmọ senior man.
balẹ̀ akínlá ajá àmọ́ṣọ́ balẹ̀ akínlá ajá àmọ́ṣọ́ ẹgbẹ́ tó lù ọba nọ́sírù àyìnlá àyìnlá náà sì wọ ọ̀ṣọ́ láì ní ọba nǹkan tó lù ọ́ ìjọba àbúrò kábíyèsí ní ìhùkọ̀ ìjọba lẹ́ṣà ọmọlọ́fàṣọ. oṣù finance pọ́pọ́ àmúra olóògùn stéèkì ṣe ọmọ òtútù ẹlẹ́ẹ̀kọ́ ṣe finance àmúra ọṣẹ ọmọ òtútù ẹlẹ́ẹ̀kọ́ ṣe gbogbo àmúra àwọn tó tọ́ àwọn ọmọ ẹsẹ̀ lọ́sídà àpò Abíọ́dún ní òkè àgọ́ òmìnà àwọn ọmọ yahoo yìí mọ̀ ṣe àwọn ọmọ dáńkú. ọ̀rọ̀ lọ́mọ máa sùn. èèyàn bí mi akẹ́kọ̀ọ́ àjọba so àbúrò tí kú ní ìgbésẹ̀ àwọn òṣèlú tó bọ́lá. àwọn òdìjọba àbúrò tàbí òṣèṣe oṣù finance gbogbo àmúra àbúrò tà òkó àwòkọ́ lórí ni ọmọ yìí alábi owó ẹ̀jẹ̀ olùkọ́ òfà so ìjọba one step before another ẹjọ́ bá kò ṣiṣẹ́ tẹ́lẹ̀ orí tó lọ ọ̀gbìnsẹ̀ tó. torí tó lọ ọ̀gbìnsẹ̀ tó bá ti ṣe ti ṣí nìyẹn ikọ́ mi báyọ̀ dúró kò fẹ́ tọ̀ tó ti yẹ lọ́rọ̀ èké. àwọn òbíjọba àbúrò kábíyèsí gbogbo iléṣà olú ńlá ni ó bẹ̀rẹ̀ òṣèlú tó pẹ́ olú ńlá èrèlú mọ̀ ń bọ̀ wá náà bàzó ìyàwó èrèlú ní ìwé bẹ̀rẹ̀ mọ̀ṣẹ́ èrèlú àti àlọ́jà ara ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ àdébọ̀ olú ńlá. ṣògùnlẹ̀ Kasim ló gbá ìrọ̀mọ́. ọmọ ìṣàdé ìrẹ̀rú àìmọ̀ṣẹ́ bọ́ǹsì kẹ́tù gbogbo wa múra ọṣẹ bọ́ǹsì kẹ́tù gbogbo wa múra ìwà olú ńlá jáde wọ́n bẹ̀ bàbá olè ọmọ K square yóò mọ̀ṣẹ́ K square state secretary amúra ọlọ́dẹ́kùnrin adẹ́bàdẹ́bà ṣe é kí gbogbo wọn ní gbòdìjọ kábíyèsí pàṣẹ wọn ní gbòdìjọ nọ́ọ̀sìrì Àyìnlá dé. ọmọ gẹ́sìpẹ̀ ìwọ ayọ̀ náà ní oṣù ìwọ́n tó ní alábí ìmọ̀lẹ̀ o pé olú ńlá lè lé ẹ bàbá olè. èèyàn tí kò bẹ́sà àwọn balẹ̀ K square ọmọ K square balẹ̀ K square ọmọ K square ẹ̀tọ́ bí ikú oníbẹ̀sà àwọn tí kò pẹ́ àwọn tí gbin náà báwò olú ńlá ò ṣe kàn ọmọ K square wọ́n ní débi jọ àwọn ọba ẹ̀sùn máa lọ jòkó náà ẹ máa ní láti lọ jòkó lọ àbága àwọn àti ìfọwọ́ká èyí tó sọ nìyẹn ìwà ìná ọmọ K square mọ́ṣẹ́ olúlá ọmọ K square mọ́ṣẹ́ kan olúlá gbogbo ti gbogbo èèyàn bọ́ọ̀lù àgbẹ̀sà òṣè èèyàn ti gbẹ̀sà bọ́lọ́bọ́lọ́ ẹlẹgbẹ́ ẹsẹ̀ òní o ìwọ̀n ikú ní bẹ́sà àrùn. ọlásùnkànmí onígbòkò. èèyàn kárígò ìrọmọ ṣe àwọn kárígò àwọn ọ̀rẹ́ ọ̀dọ́ ààrẹ ọ̀dọ́ sádìwọ́gbọ̀ ìyá ààrẹ ọ̀nà kákan fún gbogbo tọ̀dọ̀ èèyàn kúrò adẹ́bàdẹ́bà ṣe olúńlá pa ẹ̀sùn náà lè pa àṣùmọ̀ ìwà orúkọ ńlá
gbé. Pàṣẹ́rì kẹ̀kẹ́ kéré wá ti yá. Alábí kẹ̀kẹ́ àdáyé náà o. Ẹ jọ wọ́n ní jẹ́bíjọ àwọn bá ẹjọ́ jà fún onírẹ̀ ẹ̀sìpẹ̀tì ara òkè ojú wa òṣèlú ààrẹ ọ̀dọ́ ààrẹ ọ̀dọ́ sani ìwé òòyè ó dárí òní kẹ̀kẹ́ ó tó ná. ààrẹ ń pè é Ifá lọ́wọ́ Ifá ẹ̀ bá fọ̀rọ̀ àgùn ńlá kí o fọ́rọ̀ ààrẹ sọ pé agúdà ọ̀tọ̀ ṣáà ti dárẹ́ lóhùn jìbọn ààrẹ ọ̀dọ́. ọmọ ológun ló lọ sàárùn ṣe ẹ dákun kí àrùn mọ̀ ṣe sinimá dry oníjẹ̀jẹ̀ ní wọ́n gbé ti jẹjẹ oníjẹ̀jẹ̀ ní wọ́n gbé ti jẹjẹ ṣe ààrẹ gbogbo ọ̀dọ́ ààrẹ sani wọ́n gbé wọn ṣe àwọn kìlẹ̀ ṣe yẹwò akílẹ̀ sani wọ́n gbé ìṣòro omi o èyí oníjọba ní ìwéko ìwéko ti jẹrẹ kábíyèsí ní ìwéko wọn ìṣòro fa ààrẹ òtílé olúwa ààrẹ gbogbo tọdọ ó kà sílẹ̀ ó fit ó gbé tán ààrẹ ọ̀dọ́ owó ẹ̀kọ́ ṣáàkì àwọn tó níjọ ẹ̀kọ́ gbogbo ti jẹrẹ ó tó sọkú ẹlẹ́sọ̀kú àpẹẹrẹ Muhammadu Saidi kábíyèsí nídìí ọ̀kẹ́ ó ti lè wọ́n wà ẹlẹ́sọ̀kú sí yàrá ìwà ẹlẹ́sọ̀kú sí yàrá ìwà. ọmọ tí mo sì lè wúwo ọmọ tí mo sì lè wúwo. Einstein ṣọ́ra ọmọṣọ́ ọmọ ẹ̀fúnfúnsìlì ọmọ gáwá Àyìndé Akéwì sọ̀rọ̀ ọmọṣọ́ sọ́kú ẹ̀fúnfúnsìlì gbádùn ọgọ́gọ́rùn ẹ̀yẹ nígbà àdàkókò rùn mọ́ èèyàn tó nígbà àmọ́ṣọ́ èèyàn tó nígbà ẹ̀kùn yóò ṣe wọlé akọ ọmọra àwọn ọmọ yìí. ẹtọ́jú apẹ́lẹ́kùn sani ìwọ́n bẹ̀ wọ́n ṣètò dédé ńlẹ́. apẹ́lẹ́kùn ọ̀gá wa sọ́kú ọmọ MC ọ̀gá wa o ó tó sọ́kú ọmọ ayédáadé ilé sọ́kú ẹṣẹ́ wọn akílẹ̀ ṣògbọ́n mọ́ akílẹ̀ ṣògbọ́n mọ́ lẹ́wà o ààrẹ ọkọ ṣáàkì èèyàn o ọ̀gá o ẹ jọ̀wọ́ ẹ lọ́ọ́ jọ̀wọ́ ìtòrí tó dàbí èsì ìfàṣọ. nítorí ìjọ àwọn kábíyèsí lọ́bàlọ́bà o ọlọ́tọ̀ máa wọlé ogún owó January 3rd ẹsẹ̀ mi. ọlọ́tọ̀ January 3rd ẹsẹ̀ mi. January 3rd ẹsẹ̀ mi. ẹ̀ẹ́dùn balẹ̀ wọn January 3rd 2022 ọlọ́run tó ṣe ọjọ́jọ́ yẹn lọ́ba àṣẹ ilé ẹ̀ ló tó ọ̀gùn ní ara mi.
ọlọ́tà ọ̀rọ̀ yìí ni wọ́n fẹ́ o wọ́n sọ fún ẹni ọlọ́tà ọ̀rọ̀ yìí ni kò fẹ́ wo ẹ̀sán lójú ọlọ́tà kò ní para ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. ẹlẹ́sán lójú ọlọ́tà kò ní bínú o ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. ẹ̀jẹ̀ sàn lójú ọlọ́tà kò sí. Gaddafi ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. ẹlẹ́yìn ọlọ́tà aláwọ̀ ayé gbogbo tàwa yìí Ọ̀yọ́ state aláwọ̀ ayé gbogbo tàwa yìí Ọ̀ṣun state Ọ̀yọ́ state ní àdúgbò Ọ̀yọ́ state nìyẹn ìlú Kúnlé Alápàlà ọ̀gá ìlú Kúnlé ní ìwòkò àpàlà K1 the ultimate Ọ̀yọ́ state nìyẹn aláwọ̀ ayé àwọn ayé òun ṣe wa àwọn sì sẹ́yìn lọ́jọ́ sí òfìdé nígbà tí ó yẹ ẹsẹ̀ mi àwọn tí wọ́n ya pa síbẹ̀ rà bí owó ọ̀nà ẹ̀rù ìjọba àṣọ ó yẹ ẹ̀ẹ́dẹ́gà nínú ẹ̀rù mi orí aláwọ̀ ayé àní ẹjọ́ náà tètè tolú àìlànà sí wù oṣù ọlọ́tọ̀ ó bá lé omi kí n ta aláwọ̀ ayé gbogbo àwọn ayé mẹ́ni bí ìpínlẹ̀ èkéyè ní ìgbà àzọ́jọ́ àwọn bí káfíńsì ọlọ́tọ̀ o àwọn bí àìlànà sí wù àwọn bí aláwọ̀ ẹ̀rọ ṣoṣo kó lé mi àdúṣe ti pẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ lélẹ́yìn 68 tá a ti bẹ̀rẹ̀ àwọn ọlọ́bẹ̀rẹ̀ wẹ́sẹ̀ máa yìí kí bọ́lá ọdún mẹ́jọ àti ìrọ̀bà tó ṣerú ẹ̀ ọdún mẹ́jọ onígbòkú ló máa tún ṣerú ẹ̀ kúnlẹ̀ láàrín àgbàgàbà sọ ọdọọdún ó ti di méjì torí olólòdì ó kàn fẹ́ràn àyìnlá náà sírù ara rẹ̀ pé Ojúbọ́lá tó fi ní kan ṣe tán ọlọ́dà nígbà òun ọ̀tọ̀ oòrùn fi kọ́ ní ọjọ́ kékeré lẹ́yìn bàdà yóò ṣe náà o bàdà nínú sẹ́yìn rẹ̀ o bàdà sẹ́yìn rẹ̀ o oṣù lé níyàn. ìsẹ́yìn rẹ̀ o ọmọ ẹgbẹ̀dún ọkọ ìlú ẹlẹ́ẹ̀kìkì ogun ìjẹjà kọjá sẹ́yìn rẹ̀ o ilé bàdà náà rẹ̀ o rẹ́ṣẹ́ kàfẹ́ ìsọ́wọ́tún kàdúgbò ìsọ́ọ̀sì. adúlé ìrìn lẹ́rù ìsẹ́yìn rẹ̀. ẹnu ìjọ lójú ìyá olóyún ò bá dáadáa. àràdẹ́kùn ní ìdá ẹ̀ ò bá jọjú. lójú ológun ni ó bá láwùrọ̀ àbí lẹ́jọ́. ẹni kó bá lọ́ọ̀yà kó lọ́ lọ́rùn òpin dáadáa. padà gbogbo ẹni tó lé ọlọ́run ló mú ló. ẹ ti kẹ yé pa. gbogbo ẹni tó lọ́lá ọlọ́run ló dá lọ́lá. owó ti àwọn kan lọ́kọ́ àwọn pọ̀ bá olóṣò jẹ́ náà. wọ́n tún náà fẹ́ gbà lọ́yà àfọ̀pọ̀ ọlọ́run lẹ́jọ́. èmi ò wá mọ̀ justice tó máa dọ́lọ́run lẹ́bi. Gaddafi. ẹni kan bá kàdà kò ti di kó dé o. ẹjọ́ àpéjú ń bẹ̀kẹ́ gbà ló sápéjú. ẹkún náà ó ní ẹjọ́ òfìdé. ìyẹn ní sẹ́yìn ìwọ̀n ṣe dáadáa. àwọn ti sẹ́yìn ìwọ̀n ṣe dáadáa jùmọ̀ òfìdé 2021. àwọn ti sẹ́yìn ìwọ̀n ṣe dáadáa bá so. ẹgbẹ́ tó ń sẹ́yìn àsẹ́yìn nǹkan adéwu. ó ṣe bọ́dà ọmọ ọlọ́tọ̀ náà ní bá so. ọmọ ọlọ́tọ̀ náà ní mọ̀ ṣe. ọmọ àyìnlá náà sì wò wọ́n ṣe tolú ẹlẹ́ẹ̀kejì ìsọmọ náà gbogbo ọdún yìí ọlọ́pàá akẹ́bà ní bá so.
olórin ni àwòkọ akọ́là àmọ́mọ́ yóò lóde àmọ́jọ́ mi tó ṣojú olórin tó bá àwọn ọba tó ń jó wà ní sùúrù fáwọn ọba kan ṣe tán wà ní sùúrù fáwọn káàbí ẹsẹ̀ bàṣọ lọ́jọ́ mi láàbàkàlà tó ojúmọ́ lákàlù pẹ́ àwòkọ olórin o àwòkọ olórin mo ṣe wọn akọrin ọba àwọn sábà gbẹ́sà àwòkọ ọ̀dọ́ oṣù gbàǹdàjú kárí kó àwọn ọ̀sẹ̀ ọ̀nà àwòkọ olórin o àwọn ọlọ́lọ́wọ́ tẹ́wọ́ gbé àwọn òjòlè ṣe fàájì òògùn ló bá ṣe ẹ̀yọ́ mẹ́gbẹ́ ọlọ́tọ̀ ní kó fún yíyan ẹ̀yọ́ mẹ́gbẹ́ ẹsẹ̀ ìbùtọ́dún ṣẹ̀ṣẹ̀ ń dúró díẹ̀ díẹ̀. ọlọ́lọ́wọ́ tẹ́wọ́ gbé wọ́n bá ọjọ́ ìbùkún tó. àtẹ̀wé àtàlàgbà o. Láyé bí àtẹ̀wé àtàlàgbà lórí alára ní kúkú ọ̀rẹ́. ọlọ́tọ̀ àtẹ̀wé àtàlàgbà o. Láyé àtẹ̀wé àtàlàgbà lórí alára ní kúkú ọ̀rẹ́. ọlọ́tọ̀ tèmi dọ́gbẹ̀ láàbọ̀ ìka olórúkọ àlọ́dún. aṣọ tó lè dà wórí. ènìyàn sí àti ọpẹlẹ ẹrú ẹ ti kẹ. alọ́wọ́ ṣe aláta ikú ẹ̀mí kù ẹ sì ní. okú owó kò sọ̀rọ̀ náà òkú kọ́rọ́bìtì òkú kọ́rọ́bìtì mẹ́ta lògùn mẹ́ta nìrò òkú onílé mọ́jọ́jọ́ òkú oníkọ́lá ọmọ mi tán òkú gbẹ́nà gbẹ́nà ooo èkejì ni wọ́n mú àbí ògùn lé ẹtún kí akọrin ẹ̀fún orin tó máa ń gbádùn ọ̀rọ̀ yìí ni wọ́n bẹ́ o tàbá ti méjì ọ̀rọ̀ yìí ni wọ́n bẹ́ o bẹ́ẹ̀ sọ lójú àlọ́tọ̀ ọkọ̀ ní bínú ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. ẹ lè sọ lójú àlọ́tọ̀ ọkọ̀ ní para ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. ẹ jọ̀wọ́ ẹ sọ lójú àlọ́tọ̀ ọkọ̀ ọ̀rọ̀ yìí ni ò fẹ́ òwe. lẹ́yìn àlọ́tọ̀ ìṣòro ìgbẹ́bẹ́ ogun èèyàn bàbá àgbẹ̀jà àgbẹ̀ ọgọ́ ìbẹ́ta ń bọ̀ ìbejì ló ṣí ń kù ìbẹ́ta máa tó dé èèyàn lọ́dọ̀. ìbejì lẹ́bí lẹ́ẹ̀fẹ́ ká gbádùn báyìí ìbẹ́ta ń bọ̀ inú tí ẹ ní ìdìbejì ilé ti kú ìtúkẹ́rẹ́ sọ́ọ̀. kábíyèsí bàbá yín bàbá tàlàbí bá àṣùmọ̀ra tó fẹ́ràn ọba àṣọ̀gbọ̀n jí wá. ìtúkẹ́rẹ́ ó pọ̀ ó pọ̀. yeye ṣẹ́wà gbogbo àgbára aláṣẹ bàtọ́jú kábíyèsí ṣáídà bíus ọbẹ̀. ẹgbẹ́jú kábíyèsí ṣáídà bíus ẹ ti kẹ́ ó pọ̀. orúkọ wọn nìyẹn aláṣẹ torí bàbá ò láìkí àgbàlagbà àwọn kéékèèké náà àmọ́ yèyé lólórí nọ́mbà 1 òun ló kó gbogbo wọn jọ nílẹ̀ yèyé ní ìwé tó rọ̀ ìṣègùn tó bá wá. ẹ wo yèyé ó ṣe lu bùnmi o yèyé tó kẹ́ òye àbíkẹ́ ó máa ṣe lu bùnmi o àbíkẹ́ àbíkẹ́ rí wọ́n bẹ̀rẹ̀ ṣe lu bùnmi o ẹ ti kẹ́. ilẹ̀ lu bùnmi o mo ṣe olórí nọ́mbà 1 olórí ọjà kókó èsè. ṣàìbọn ní gbẹ́sà mọ̀ ń bọ̀ o. àsùnmọ́ náà kò ọmọ olórí. eégún burúkú ọ̀mí ta pẹ́lú. ṣẹ́gun ègbè. ṣàìbọn bàbá péjì ilé náà o. àbúrò ọlọ́tọ̀ àbúrò alágbára olórí onígbòkò àwọn ọjọ́ yìí.
bàjẹ́ máa ṣe nìyẹn ọmọ tolú ẹlẹ́ẹ̀kejì ọmọ ìlànà òsínú ọ̀lẹ́ òòrùn nígbà àìsàn òye àgàtà òye ṣàìtọ́ báwo ló ṣe ṣe bàbá méjì. ojúgbélé wá wò yèyé ẹ wá wò yèyé ṣàìbọn wá wò yèyé. nígbà tí ó sẹ̀mí ẹ̀ bá kí n gùn yẹn o ọmọ lọ́tọ̀ àti ẹ̀mẹ́yìn wa o pípa àánú àti ẹ̀mẹ́yìn wa o ẹ̀yìn náà ni kíní tó pọ̀ sẹ́yìn náà ni àmì ayélujára lọ́dún yìí lábàárà ìyá àmà ayélujára lọ́dún tó ń bọ̀ aṣọ ìdùnnú ẹ̀rọ sẹ́yìn ẹ̀rọ lọ́dọ̀ kábíyèsí onípo oko yìí bọ́lá bá sọ wá àmọ́ tó bá tún pé 5 years a máa padà wá bí lábàárà pàṣẹ o. Ajíkanlé. àánú ni oge òun lọ́jọ́ àti ẹ̀mẹ́yìn wa ọ̀hún. Sáìpọ̀. yòyè olùkú ni o. Yéwà ó bá tábù kọ́. lẹ́yìn yòyè olùkú ni o mọ̀ jù. Àṣẹ tẹ̀lédàwó yìí. Akọrin ló. ọlọ́pàá gbára ẹ̀gbọ́n ga ní ìyè mọ̀ṣẹ́ Ní bàbá ọmọ. ọlọ́pàá dàgbà ní ìwọ̀n bẹ̀ nípa àtìkẹ́kẹ́ ṣé ìwọ mọ̀ òṣèṣe ọtí dùn Òṣèlú. alọ́gbà Alágbàlagbà. alọ́gbà Alágbàlagbà. ìyàmọ́ tẹ̀lélẹ́gbẹ̀ òfin fúnpẹ́ ṣòfò Ìyàwó tẹ̀lédàwó egungun ṣubú. ìyàmọ́ tẹ̀lélẹ́gbẹ̀ òfin fúnpẹ́ ṣòfò Ìyàwó tẹ̀lédàwó egungun ṣubú. ìyàmọ́ tẹ̀lélẹ́gbẹ̀ òfin fúnpẹ́ ṣòfò. Ìyàwó tẹ̀lédàwó egungun ṣubú. ọjà àmọ́ ó kì í mọ ògógó ọjà àmọ́ ó kì í mọ ògógó balinga ọtí olóyìnbó nígbà lọ́wọ́ ẹ̀rọ Ọjà mọ́ kí mo gbogbooro. ọjà àmọ́ ó kì í mọ ògógó ọtí olóyìnbó nígbà lọ́wọ́ ẹ̀rọ ọjà àmọ́ ó kì í mọ ògógó balinga ọjà àmọ́ ó àfijẹ́dí ó tún máa ń gbàjẹ́dí ó máa ń gbẹ́ nùkìn ó máa ń gbẹ́ nùkìn ọjà àmọ́ ó kì í mọ ògógó Sáìpọ̀ ọjà àmọ́ ó tún máa ń gbẹ́nu sí ọtí olóyìnbó nígbà lọ́wọ́ Ọjà mọ́ kí mo gbogbooro. ọjà àmọ́ ó kì í mọ ògógó ọtí olóyìnbó nígbà lọ́wọ́ ọjọ́ Sáìpọ̀ ilé Sáìpọ̀ ni wọ́n kẹ́yìn ọmọ ti méjì Ara wa lò. àwọn bá ń sọ ẹsẹ̀ àbáyọ o Ní bàbá. Sáìpọ̀ ní gbèsè àwòṣe Sí bàbá yọ̀bọ̀. Èṣù ènìyàn. ẹgbẹ́ tó Jésù ló kẹrù pé èyí mọ̀ṣẹ́ Jésù ló kẹrù pé èyí mọ̀ṣẹ́ Sí bàbá. Jésù ló kẹrù pé èyí máa ṣá Ọmọ tí ò náà ga. oṣù tó sì ní ìnáwó Oríta ìyàwó ààrẹ ọ̀ṣun tó